but ẹrú ni bàbá ọ̀nà lójì mẹ́ kí ni right ṣàwọn láti dọ́mọ ẹ létí. You trust me? Trust. Mommy, are you saying I should go out of the house? My friend, are you questioning me? Whenever you want to express yourself, then you express it in a good way. Spiritual attention. Spiritual attention? Beach party. Bó ti mọ̀ pé beach ẹ̀ ló máa fẹ́ sọ. Ọ̀bẹ ẹlẹ́dàá bí níbo ni ẹlẹ́dàá wà nígbà tó ń ṣe ṣekúṣe tó ń ṣe ṣekúṣe pẹ̀lú mi dé ṣé torí tí mi dé ni mo ṣe ṣe wàhálà lórí ẹni. Mo ṣe fọ́ ni ṣá wàhálà kọ́mẹ́dì ló yẹ kó máa ṣe ṣé ń wáìn mi ni. Ọmọ tó ti fẹ́ sílé ló ń gbáyàn létí ló ń gun àwọn èèyàn gàràgà ló ń ṣe bó ṣe wù ó dẹ̀ sọ pé kò yẹ orí kankan ṣe sí. Àwọn ọmọ olóòbí kò nìkan ló máa yà wá olóòbí wá yà wá last báyìí.